Koikimedia bringing the work close to our doorstep. A very good afternoon to every one of you. Fún ẹ̀yin tí ẹ ń béèrè pé ṣé inú igbó ni ẹni tí wọ́n pa ní àná tí àwọn Fúlàní pa lánàá tó ti ṣẹlẹ̀. Ibẹ̀ ni mo wá sí ibẹ̀ àwọn ibẹ̀ lẹ́ ń wò yìí kẹ́ lè mọ̀ pé kì í ṣe inú igbó. A máa yà sí junction ibi tí ó ti ṣẹlẹ̀ ń sìn. A máa yàtọ̀ àti dé junction yẹn báyìí. A máa yà sí inú àdúgbò ibi tó ti ṣẹlẹ̀ gangan sìn. Koikimedia bringing the work close to us. A very good afternoon once again. Ṣé ti wo junction yẹn bẹ́ẹ̀ yẹn? Ṣé ti wo pé kì í ṣe inú oko? Kì í ṣe inú oko kọ́ ni wọ́n ti pa ẹni tí wọ́n pa tí à ń sọ yìí. Kì í ṣe inú oko kọ́ ló ti ṣẹlẹ̀ o. Ẹ̀rín ìgboro ni níbi tí ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ wà àti ìwò báyìí. Ẹ̀rí bíbá ni o. Ibi tí àdúgbò kan tí à ń sọ tí ìṣẹ̀lẹ̀ tá à ń sọ tó ti ṣẹlẹ̀. Òun lẹ́ ń wò yẹn o. Koikimedia bringing the work close to us. A very good afternoon once again. Ohun tí à ń sọ fún ẹ̀ ọmọ Yorùbá nìyẹn. It's the only Yorùbá nation. Òun ló lè sọ́ọ̀tì gbogbo nǹkan tó wà lẹ́yìn. Pé ká continue nínú one Nigeria. Kò lè pé wa jẹ́ ká gbàgbé pa pé ọmọ wa ni ẹjọ́ ó ṣe ẹ̀tì rí àti kọjá ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ o. Ìwọ́n mú kàn wá kí ká fi wọn àwọn tó ń sọ pé ṣé inú oko ni àbí ṣé inú igbó ni àbí kankan. Ọ̀nà ẹ̀ la ṣe ń lọ yìí ọ̀nà ẹ̀ la ṣe ń lọ but mo wá kí n fi Teaching hospital lẹ́rọ iṣẹ́ rí ibi tí wọ́n gbin ọ̀pẹ sí tí gọ́ọ̀mẹ̀ntì gbin ọ̀pẹ sí ṣẹ̀rí Teaching hospital nìyẹn ṣẹ̀rí sí ibi tí ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀ àwọn Fúlàní tó ti ṣẹlẹ̀ ní o ẹ̀rín ìgboro ní o bọ̀ torí pé ibẹ̀ yẹn jẹ́ ilẹ̀ ìjọba òun ló jẹ́ kán ti kí àwọn èèyàn kọ́lé sí àwọn ibi tẹ́ ti rí igbó díẹ̀díẹ̀ yìí torí pé ó jẹ́ ilẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ṣẹ̀rí ẹ̀rín ìgboro ni tí Fúlàní ti pààyàn Fúlàní apààyàn. Koikimedia bringing the work close to our doorstep. Ẹ̀yin ọmọ ìyá mi lé lóko lẹ́yìn odi. Ó lé solution ní Yorùbá nation. Ẹ jẹ́ kọ́ ọmọ wa ṣe ẹ jẹ́ kí kinní kan ṣe. Fúlàní ò lè dáwọ́ iṣẹ́ ibi dúró o. Ẹ má rò bóyá Fúlàní á dáwọ́ iṣẹ́ ibi dúró o. Bá ṣe máa lọ nìyẹn o. Ṣé ń wo ọjà ní tó wà ń bẹ̀ yẹn o. Mi ò débi ọjà yẹn bẹ́ẹ̀ tí a ti fi tán padà. Tó pé mo kàn ń wá kẹ́ rí àwọn ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ dáadáa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti di wá látàná pé ṣé inú igbó ló ti ṣẹlẹ̀ àbí ṣé báwo ló ṣe jẹ́ èmi wá ń sọ fún wọn àwọn kan wá sọ fún mi wọ́n ní wọn believe pé irọ́ ni mò ń pa pé kò lè ṣẹlẹ̀ ní ẹ̀rín ìgboro mo ní because mo describe ibi tó ti ṣẹlẹ̀ fọ́wọ́n kan wọ́n sọ pé wọ́n mọ̀ bẹ̀ pé kò lè jẹ́ ibẹ̀ kan ló ti ṣẹlẹ̀ ṣe ti rí báyìí. Koikimedia bringing the work close to our doorstep. A very good afternoon to every one of you home and abroad. Gbogbo ọmọ Yorùbá nation is the only solution. Is the only solution. Ohun tó lè gbà wá kalẹ̀ nìyẹn. Wọ́n Nàìjíríà ò pè wá. Ẹ má jẹ́ kí Fúlàní gba ìlú mọ́ wa lọ́wọ́ ẹ má jẹ́ kó gbà ìlú mọ́ wa lọ́wọ́ ọmọ Yorùbá ẹ má jẹ́ kí Fúlàní gbà ìlú mọ́ wa lọ́wọ́ ẹ má jẹ́ kó gbà ìlú mọ́ wa lọ́wọ́ à ń ké o. Ẹ̀rín ìgboro this federal road ní báyìí sìn ṣẹ̀rí báyìí sìn ṣẹ̀rí ilé epo ṣẹ̀rí ẹ máa rí UBA bank sìn níbi tí ìṣẹ̀lẹ̀ láàbí tó ti ṣẹlẹ̀ ẹ máa rí UBA bank ṣẹ̀rí UBA bank lélẹ́yìí o. So Koikimedia bringing the work close to us. A very good afternoon once again. Ní ìgbàkigbà tí any information bá tún jáde àtúmọ̀ fi tó èèyàn wa létí no going back in Yorùbá nation we must reach our promised land
Yoruba land must free. A gbọ́dọ̀ gba ilẹ̀ wa. A gbọ́dọ̀ gbàlú wa lọ́wọ́ Fúlàní. Ilẹ̀ bàbá ti wa ní. Ẹ wo Access Bank. Ẹni azin inú kì í ṣe inú igbó. Ẹ̀rín ìgboro ni. Ẹ ń wò. Ọjà yìí ni wọ́n ń pè ní ọjà Fáyọ̀ṣe tí wọ́n ti ń ta fóònù tí àwọn ọ̀dọ́ tó ń parí tí wọ́n ò ríṣẹ́ tí wọ́n ti ń ta fóònù tó ń tú fóònù ṣe ọjà yẹn lélẹ̀. Koikimedia bringing the work close to your doorstep. A very good afternoon once again.